ìlara olóògùn o, kò sí irú ohun tẹ́ ẹ lè ṣe láyé tí ó tán ìjà lára. Ọmọ ṣe o, ẹni lórí ọmọ ní fìlà, ẹni ní fìlà orí ẹ̀ gé sọnù. Oore tọ́lọ́run ṣe fún ìlú Ògbómọ̀ṣọ́ látara Dr. Yunus Tọ́lá Àtàìlára, àwọn ìlú mi jẹ̀ràn rẹ̀ tẹ́ pé wọ́n ń ṣàdúrà lọ́sàn-án lóru tí wọn ò tí ì rí. Ẹ mú jáde nílẹ̀ Yorùbá lẹ́yìn Ìlọrin àtàwọn ìlú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan náà ni tẹ́ pé èmi ò tiẹ̀ tí ì rárí dájú ẹ̀ gan, lẹ́yìn Ìlọrin nìkan mo lè fọwọ́ ẹ̀ gbáyà, tó ní irú àgbékalẹ̀ tí mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí, tí ó sọ mùsùlùmí lórúkọ dáadáa. Mọ́sálásí Ògbómọ̀ṣọ́, ẹ wo ọ́fíìsì imam, ẹ wo reception ibi tálejò ó kọ́kọ́ jókòó sí, ká tó wá kan inú ọ́fíìsì bàbá gangan. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run o. Kéèyàn ó ṣe adúrú nǹkan ńlá bàǹtàbàǹtà báhùn, ilé àlùwàlá tó dáa, tó jẹ́ pé gbogbo àwọn mọ́sálásí ńlá ìlú tí mo ti ń lọ èmi ò tí ì rí irú rẹ̀, tó jẹ́ ti mọ́sálásí ìlú ni o, èmi ò tí ì rí. Nǹkan tí mo rí ní Ògbómọ̀ṣọ́ wọn jọ mí lójú pọ̀. Gbogbo tí ẹ ń ṣe ń bẹ̀, Ọlọ́run foríjì mi o, èyí tí ìbá pàdé láwọn mọ́sálásí mi ńlẹ̀ Yorùbá, àtá tó fi dé Ìwó tó jẹ́ ìlú Ìwó tá a sọ pé ìlú ẹ̀sìn tẹ́sìn ti jókòó gan. Kí làwọn nǹkan tí mo rí ńbẹ̀? Yàtọ̀ fún pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí ilé àlùwàlá tuntun, ilé ìyàgbẹ́, ilé ìwẹ̀ fún tọkùnrin àtobìnrin lọ́tọ̀ọ̀tọ̀, kódà tó tún ní iná sólà, standard iná sólà ńbẹ̀, èmi ò tí ì bá pàdé. Yàtọ̀ fẹ́léhùn, mo wọnú mọ́sálásí, inú mi sì ń dùn. Mọ́sálásí tẹ́ ẹ wọ̀, tẹ́ ẹ gbóòórùn bu òórùn tí ó mọ gbé ilé bì, mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ẹ̀ rí bẹ́ẹ̀, inú ẹ̀ mọ́ téníténí. Gbogbo àwọn tó jókòó ńbẹ̀ gan, nígbà tí mọ́sálásí bá dáa, ẹni tí ó wọ bẹ̀, tí ó gbé dọ̀tí wọ bẹ̀ gbọ́ pé ọkọ̀ yẹrẹ ò pé ṣe mọ́sálásí yìí, ṣe ìdí mo fẹ́ wọ̀ mọ́sálásí sọ bá mu. Ẹlòmíín ní wọ́n ti lọ gbowó l'Ógbómọ̀ṣọ́, ìwọ náà kọrí bẹ̀ lọ gbowó bẹ́mi náà ṣe lọ gbà. Àwọn èèyàn ò ní orí àwọn èèyàn, ọpọlọ àwọn èèyàn ti lọ pátápátá. Wọ́n ti gbà pé tẹ́ ẹ bá ti ṣe nǹkan báyìí, wọ́n sá fún yín lówó pé ẹ ṣe kíní kan ni, wọ́n fún yín lówó pé ẹ ṣe kíní kan ni. Mo fi ọba tó ní ẹ̀mí mi búra, Dr. Yunus ò sì pè mí níjọ́ kan rí pé ojúlówó ọmọ Yorùbá o, ẹ dákun ẹ máa dìfẹ́ǹdì wa o, àṣírí wa ti fẹ́ tú o, wọ́n ti fẹ́ ṣe gbá o. Kò sí, wọn ò sì pè mí rí láyé pé yẹn bó lẹ́sìn máa dìfẹ́ǹdì wa o, bó lẹ́sìn máa sọ dáadáa ń pa wa o, bó lẹ́sìn máa ṣe gbá o. Wọn ò sì sọ rí láyé. Síbẹ̀ náà mo tún wá lọ sọ́dọ̀ wọn bí ẹ ṣe sí mi, ó jọ mí lójú débi wípé nígbà tí mo lọ sí Ògbómọ̀ṣọ́ bí wọ́n ṣe pọ́n mi lé, bí bàbá ìmọ̀ mo ṣe pọ́n mi lé, bí wọ́n ṣe mo fọ́ náà bá búra. Ẹlòmíì gan, ẹlòmíì mọ̀kàdámù agboolé lásán ló jẹ. Àwọn tọ́jọ́ ọmọ kéwú wọn ò lè wojú ẹ̀ bá sọ̀rọ̀, wọ́n máa rá bàbá bí bàtà yé wọn ta ni. Ẹ̀rù bí mo ṣe gbé kí n lọ́wọ́ ju bàbá ìmọ̀ mu, síbẹ̀ náà bàbá ìmọ̀ mu tó ń gbà mí tọwọ́ tẹsẹ̀ pé ẹ ṣeun o, ẹ káàbọ̀ kíní kan o, báyìí ṣe àtọ́pẹ́ yìí pé ẹ dúpẹ́ kí mo fẹ́ pé ẹ dúpẹ́ fún, nígbà tẹ́kọ̀ dòdò làákàrà náà là ń sọ̀rọ̀ lé lórí. Ẹ tó bá jẹ́ mùsùlùmí gidi torí ẹ̀ pé tọ́lọ́pọlọ kò ní sọ pé ẹni tí wọ́n commission nílùú Ògbómọ̀ṣọ́ ní mọ́sálásí ńlá ọjà Agbó lábẹ́ àṣẹ Dr. Yunus Tọ́lá Àtàìlára pé tí wọ́n ṣe ń bẹ̀ ọ́ nítumọ̀. Ẹni tí mùsùlùmí torí ẹ̀ bá pé tọ́ lọ́jọ́ iwájú fún ẹ̀sìn kò ní sọ jágajàga bá láìláì. Millions of naira náà bẹ̀ yẹn, millions of naira. Wíwíwẹ́ àfẹn tí ó bá ṣe nǹkan dáadáa rí ni ó sọ pé tí wọ́n ṣe ń bẹ̀ kí ni wọ́n ṣe ń bẹ̀, tí bá ń gbé pé ilé àlàpà ní gbé tó wá jẹ́ pé títí ṣe nǹkan rí o, tó náà mówó lápò rẹ̀, tó ṣiṣẹ́ ogún rẹ̀, tó kówó tó lọ ra tiles, tó lọ ra tí wọ́n pè símẹ́ǹtì, tó ti sanwó iṣẹ́ bricklayer, tó ti ṣe nǹkan dáadáa, tó ti kọ́lé tó dáa tí ń gbé, òun ní ọmọ túmọ̀ tí wọ́n ṣe bẹ̀ wọ́n. Kẹ́nìkan wá ṣẹnu yankan kó wá bọ́ta kó wá ní jàgàjà nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ wọ́n. Ẹni tó dá lórí tó wáyé pé kì í ṣe Dr. Yunus Tọ́lá yàn sínú sáàsì àmọ́ tí wọ́n ṣe ń bẹ̀. Ẹ̀yin èèyàn wa tó jẹ́ ń gbé dédì kan lórí ọ̀rọ̀ mọ́sáàsì Ògbómọ̀ṣọ́ tọ́pọ̀lọpọ̀ yín ọmọ. Ẹni tí mo tó rí mẹ́jọ Jímọ̀ tó lọ ọjọ́ mi lójú gan sẹ́, ẹ máa àwọn àpótí tẹ́fún máa ń gba ìtọrẹ àánú fíṣẹ̀ bí ilẹ̀ tẹ́ máa ń gba káàkiri yẹn. Ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàsì tí mo máa ń rí, wọ́n ó gbé lọ́wọ́ tẹ́ máa ti gbé lọ́wọ́ tán, wọ́n kó owó, wọ́n tó owó ẹni tó bá wọlé náà ni. Ṣùgbọ́n mọ́sáàsì Ògbómọ̀ṣọ́ lábẹ́ àṣẹ Dr. Yunus Tọ́lá Àtàìlára, mọ́sáàsì Ògbómọ̀ṣọ́
pátì kọ̀ọ̀kan tí wọ́n fi ń gba owó fisabilillah wọ́n ti tì pa. Àwọn tí ń gba owó gun ò lè sí gẹ́gẹ́ bí n tí mo fojú tèmi rí o. Tí ẹni tí ó gba owó fisabilillah kíní jákẹ́ẹ̀tì tí wọ́n fi máa ń wọ̀ gẹ́gẹ́ bí kíní tí wọ́n máa ń wọ̀ ó ti wà lára pátì kọ̀ọ̀kan. Ó ká kó bá dé bẹ́ẹ̀ yóò gbé pátì ẹ̀, yóò gbé jákẹ́ẹ̀tì ẹ̀, yóò gbé sọ́rùn. Tí wọ́n bá ti wá gba fisabilillah tán, wọ́n wá dá pátì ìjọ àkọ́kọ́ tí mo fojú mi rí o. Pátì yẹn fi ń gbowó ó ti níbi tí wọ́n kó sótó láwọn kọmitì tẹ́ pé àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ka iye owó tó wà ń bẹ̀ tí náà kún òsì ní yín jẹ́ ń bẹ̀. Ẹ dákun bó ni mo rí mọ́sáàsì bẹ́ẹ̀ ni ò ṣe ní láṣeyọrí bẹ́ẹ̀. Bó ni ẹ̀sìn ò ṣe ní tẹ̀síwájú nínú rúùlù báwọn ibi tákò yáwọ́ ti wà. Ṣùgbọ́n tẹ́ bá rẹ́ nìkan tó bọ́ ta ní ẹ̀sìn wọn ló bá bọ̀ ní ọ̀tẹ́ ní òpòdù ọ̀yà. Tẹ́ bá rẹ́ nìkan tó bá bọ́ ta tí bá sọ pé kíní kẹ́ lọ owó tọ̀ ń dáadáa, ìjẹkújẹ tí wọ́n rí jẹ ní mọ́sálásí ńlá tí wọn ò rí jẹ mọ́ ní mú wọn kanra, ní mú wọn gbó bí ajá nípa Dr. Yunus Soliat Ayinlara. Gbogbo tèmi rí ń bẹ̀ ọ̀hún téèyàn bá ní làákàyè torí ẹ̀ pé dáadáa tó sì mọ tí ń ṣe tó mọ̀ pé ẹ̀sìn wọn jọ òun lójú. Gbogbo tèmi rí ń bẹ̀ ọ̀hún ó yẹ kínú rẹ̀ ọmọ ìdòpè tọ́ Ọlọ́run yẹn adarí rẹ̀ fún àánú ẹ̀sìn ni. Kéèyàn wá irú ẹni nǹkan abẹnu jẹ́ kó àwọn sọ̀sọ́kùsọ nǹkan burúkú ni o. Ẹni tó bá sì lọ́mọ tí ń tọ́tọ́ fẹ́ jèrè ọmọ kò gbọ́dọ̀ irú Dr. Yunus yẹn kò ní kó ṣubú láéláé. Téèyàn bá jọ́dọ̀ tó náà bá fẹ́ jèrè ara rẹ̀ tí ó ṣe nǹkan rẹ̀ láyé tí ó sì ní rógun ẹlẹ́nìní kò yẹ kó tako Dr. Yunus Soliat Ayinlara pẹ̀lú ìdí ìtẹ̀síwájú tó wà ńbẹ̀. Irú ìtẹ̀síwájú tó wà ní tó bá mọ́sáàsì Ògbómọ̀ṣọ́ àwọn náà bẹ́ lọ́rẹ̀ nílùú wo èmi bẹ́ lọ́rẹ̀ nílùú wo kò sẹ́ni tí ó lọ mọ́sáàsì hùn tí ó débẹ̀ hùn tí ó ní sáúdà fọlọ́hùn àfẹn tó bá jẹ́ ìka èèyàn tí ò ní dáadáa tí ó ṣe láyé lókun. Ojúlówó ọmọ Yorùbá adúpẹ́ fọlọ́hùn o à ń bẹ lọ́nà àánú rẹ̀ lọ́dọ̀ tí a náà kọ́ lọ́wọ́ bá kọjá ká yípadà dáadáa kọ́ bá mọ́sáàsì ńlá lu wa bó ṣe bá sì ló Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ tẹ́ bá nǹkan tí bá ń bọ̀ tà tí bá ń sọ ohun tí ò da ọ̀rọ̀ kò bá kàn gbé nípa mọ́sálásí ńlá ọjà Agbó lọ́nà tí mọ́sálásí yẹn gbà develop báyìí ní ìsìnkú láwọn ilé àlùwàlá nǹkan kan ilé ayé àgbẹ̀ tí wọ́n ṣe ó ń tọ̀hún ẹjọ́ yẹ pé ń gbó bí ajá ni ajá lásán ni tí kàn ń gbó lásán ajá gbogbo ajá sì ní kò dá rélùwé dúró àbí tí wọ́n bá lọ mọ́lẹ̀ tí ó tún mú ìrìn ẹ̀yà lókun ọkàn máa gbó lásán yọ ọkàn máa gbó lásán ni nítorí mi ò sọ jù bá ń lọ àníṣe mo fẹ́ wọ ilé ìtọ̀ àwọn ọkùnrin tí mo fẹ́ lọ tọ̀ wọ́n ní ilé bàtà mi wọlé nǹkan lè fẹsẹ̀ lásán rìn wọlé pé wọ́n ti kó bàtà sẹ́nu ọ̀nà tí ń wọ̀ kí wá sí pé kó bàtà bẹ́ẹ̀ lásán àwọn security àwọn ẹ̀ṣọ́ aláàbò ti wà lẹ́nu ọ̀nà tẹ́ pé ẹ̀kan lè wọlé kẹ̀kan sọ pé ẹ̀kan fọn kúnlẹ̀ ẹ̀kan túpákò kan tí ò ní ìtumọ̀ dáadáa kan ẹ̀kan túlẹ̀ kò sáàyè ẹ̀ ń bẹ̀ kì í ṣe pé ẹ̀ sílẹ̀ lásán monitoring maintenance tó ń lọ ń bẹ̀ kí wàá lẹ fẹ́ àfi lára ẹ̀ náà ni torí ajé àmú torí ìjẹkújẹ tẹ́ jẹ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run wọlá pé ìtọ́jẹ́ ojúdá ìpolongo ẹ̀sìn Dr. Yunus ń ṣe lórí mímbàrì tí wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ gbogbo ẹni tó bá jẹ́ ọ̀tá wọn Ọlọ́run ọ̀rọ̀ kan wọn tó bá kọ́ tó bá lóhùn òní ọ̀rọ̀ Ọlọ́run ó wò pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run bó ṣe wú àwọn ẹni àná tí wọ́n gbógun ti ṣe Ọlọ́run wò wọn láti bí ó ti bẹ̀rẹ̀ débi tó dé ojúlówó ọmọ Yorùbá àwọn ọ̀sọ́ jù báyìí lọ ní tá a fi ń sẹ́yìn náà nù tó bá pẹ́ lórí ní tá à ń sẹ́yìn lé lórí nì bá ṣe máa sẹ́yìn lọ́nu títí tí ẹni ló fi jáwọ́ kúrò níbi ìbàjẹ́ lórí ọ̀rọ̀ ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ kò jù báyìí lọ tẹ́ bá lágbowó àgbà náà nù bẹ́ẹ̀ sì láàgbà ìṣòro ayé nínú kọ̀ọ̀kan wa ṣùgbọ́n alijazao lè ń sáni ilà lè ń sàn ẹ̀san dáadáa láti san dáadáa tó bá yẹ pé torí owó la fi ń ṣe tá à ń gbó tẹ́ pé wọ́n ń fún wa lówó la fi ń ṣe ó kù ọkọ̀ lọ tó bá yẹ pa àṣìṣe lórí òdodo náà ni ó kù ọkọ̀ lọ dákun tó bá fẹ́ bùn lówó tó bá yẹ pé fẹ́ bùn mi lówó lórí mo nífẹ̀ẹ́ Dr. Yunus èmi yẹn gbà tẹ́tẹ́lẹ̀ tó bá fẹ́ bùn mi dákun tó bá fẹ́ bùn mi DM mi ò ń fọ́ láka nọ́mbà mi ń gbà o ń gbàgbẹ́ tí ń parọ́ náà ẹ ti ń parọ́ tí ń ba tèèyàn jẹ náà ń gbowó lórí ẹ tí máa gbowó lórí òdodo sábúrú bẹ́ẹ̀ kò sábúrú bẹ́ẹ̀ kú tí dá ń gbà tẹ́tẹ́lẹ̀ tẹ́yìn tí ń parọ́ tí ń dàdà parọ́ máwọn èèyàn tó bá lè mú tí bá fi ń gbowó ẹ tí bá ń sòdodo náà tó náà bá gbowó sábúrú bẹ́ẹ̀ dákun wọ́n tó bá fẹ́ bùn lówó lórí ọ̀dọ̀ Dr. Yunus Soliat Ayinlara ń gbà o èmi gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ bùn mi ń gbà o ṣùgbọ́ DM mi kó béèrè fún azà mi màá fún ẹ kó tẹ́wọ́ bẹ̀ ń gbà kò jù bá ń lójú ọmọ Yorùbá bẹ́ẹ̀ bí ìṣirò ó gbà ọ̀bọ kan mi jẹ́ ó dàbọ̀.